ó ṣe bàbá. bẹ́ẹ̀ ni ó ṣe bàbá tún ti dé sórí ìkànnì tùgbà ní ẹ tí mo bá ṣe láràárọ̀ ẹ̀yẹ lójoojúmọ́ ni Lagbo sport ni a tún ti dé sórí pápá tiwa láàárọ̀ ti tòní lórí ìkànnì Tùngbà FM ní gbogbo ibi tí ibi tẹ́ bá ti ní àǹfààní àti máa wá jákèjádò àgbáyé bẹ́ẹ̀ ni bójú lórí ẹ̀rọ alágbèéká yín ìyẹn ẹ̀rọ alátagbà oríṣiríṣi ẹ̀rọ tẹ́ lè máa gbé kiri ààyè ti lu jára gidi òun lu jára wọn lórí pápá báyìí o bẹ́ẹ̀ ni òun ló fà tá a fi ní super sub níbí ìyẹn VAR tẹ́ máa fi ní àǹfààní àti máa wá káàkiri gbogbo ibi tẹ́ bá ti ní àǹfààní àti máa gbé ẹ̀rọ ayélujára yín káàkiri tẹ́tí gbé dání tẹ́tí ń ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́ ṣe kí ni ẹ lọ Tùngbà FM live ẹ lọ tẹ̀ sójú ẹ̀ ẹ máa rí wa lórí pápá láàárọ̀ ti tòní o ẹ rí Awikonko òun ti múra wá o inú ẹ̀ ń dùn lọ́wọ́lọ́wọ́ ẹ rí mọ̀ọ́yú wà ń bí o kí ló ṣẹlẹ̀ sí mọ̀ọ́yú lánàá Raf Ragnick ìyọ̀kọ̀ tẹ̀ máa dání Rafiu Ragnick bẹ́ẹ̀ ni Raf Ragnick David De Gea Cristiano Ronaldo ó ti dé òróró sùn lánàá òróró tún gba yellow card bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ lánàá lórí pápá Bernardo kílẹ̀ ń pè dábìrò Fernandes Bruno Fernandes lásán òun ọlọ́tẹ̀ ni wọ́n gbàgbé èyí pé kí ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá ìyẹn ní St James Park kí ló ṣẹlẹ̀ ọmọ yú òun ti lé ní furukọ́kọ́ òun ti ní lórí pápá o máa rí èṣù pupa ó máa gbómi ewúro lára kíni lára àwọn mẹ́pìsì yẹn wọ́n ṣe kíni wọ́n fún magi náà fún ọlá ìgbà tó ńlá magi tó lánàá lórí pápá lẹ́bàá rí bí máa ń ṣe ségesège wọ́n ṣe ségesège gidi ní àti ẹ̀kúmọ̀ pátá tó ń gbá ó ti ẹ̀sùn mi lánàá mo wí pé ṣé kí ló ṣẹlẹ̀ sí máa yù báyìí wọ́n dẹ̀ ní Rafiu Ragnick ti dé ó máa gbé àwọn ọmọdé ilẹ̀ lérí lánàá àti rí i pé ṣé Manchester United wọ́n lè dé ilẹ̀ lérí eléyìí kọ́ láfi wọnú agbámi ètò láàárọ̀ ìjọ ní gbogbo oríṣiríṣi ìròyìn ló jẹyọ lánàá lórí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti lórí eré ìdárayá lápapọ̀ bẹ́ẹ̀ ni ká tó máa wọnú agbámi ètò ká tó máa yànnàná èmi ní kọ́kọ́ mo wà lórí pápá jẹ́ kí n máa sọ fún pé Awikonko owó kó bùtù ẹ̀rọ má gbàgbé pé ìfẹsẹ̀wọnsẹ̀ wà ní 28-29 ìní àtọ̀la ìfẹsẹ̀wọnsẹ̀ wà Awikonko òun ti jẹ́ kó yé o òun ni Brighton Hove ti jẹ gbèsè ìyẹn ní Stamford Bridge ṣé bó ṣe máa rí nìyẹn jẹ́ ká máa wò Manchester United ńkọ́ ṣé máa tún ní àǹfààní àti lè borí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ní ọjọ́ tó ní níwájú bí ìfẹsẹ̀wọnsẹ̀ méjì ká tó mú láàrin ìsín sí ọdún tuntun àmàṣekínni àmà ní àǹfààní àti máa yọ̀nà náà jẹ̀ máa ní àǹfààní àti máa bá wa dá ṣètò ìyẹn ẹ̀yin olólùfẹ́ wa bó ṣe gbọ́ wọn láàárọ̀ ti tòní lórí ìkànnì wa tàbá ti ṣojú òpó ẹ̀ máa ní àǹfààní láti ṣe kíni lẹ́ni ìròyìn òní pọ̀ àfẹ́kẹ́ ṣe kíni kẹ́ ẹ̀ dá ṣètò ni kẹ́ fíìlì májìkì yẹn lọ́wọ́lọ́wọ́ nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí Chelsea wọ́n ní májìkì lọ́wọ́ tó ń fi club best club of the year èmi kọ́ ló fún wọn ta ló fún wọn àmàgbèsè ní ti Awikonko ní pápápá jẹ́ kọ́ mọ̀ ẹ̀pọ̀ tí kò bùtù ẹ̀ òun ti wà lórí pápá èyí bùtù ẹ̀ pé mẹ́jọ. ẹ káàárọ̀ ẹkú lé ẹkú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wá pátápátá ní gbogbo ibi tọ́lọ́wọ́ ọjà rédíò Tùngbà dé láàárọ̀ ti tèmi àtẹ̀yìntẹ̀ wọ̀ wá lórí ayélujára gbogbo yìí ni mo kí ń bẹ̀ ẹkú ojúmọ́ mọ́ ẹkú bẹ́ẹ̀ ṣe bá a darapọ̀ mọ́ wa lórí ètò Lagbo sport láàárọ̀ yìí mo sọ fún yín pé ọdún wa ń ta kérésì ti kọjá ọdún tuntun ló wá wà wájú wa yìí gbogbo ẹ lólùfẹ́ rédíò Tùngbà ẹ ṣe ọdún jẹ́jẹ́ ẹ ṣe jẹ́jẹ́ ẹ torí Ọlọ́run ọ̀bẹ má sáré àsápajúdé torí a máa wọ 2022 láyọ̀ ọdún máa lọ́wọ́ ó ti yé yín ká má lọ jẹ gbèsè àbí kí ni mo sọ mọ yú super sub mo kí ẹ láàárọ̀ yìí mo kí gbogbo ẹ lólùfẹ́ tèmi orúkọ mi ò yí padà Ọlátúndé Ọmọkalẹ̀já yìí náà ni mò ń jẹ́ tí gbogbo yín mọ̀ sí Alábí Awikonko lójú ọlọ́rọ̀ àti dé láàárọ̀ yìí ẹ máa gbá àwọn òròyìn lọ́lọ́kanjọ̀kan nílẹ̀ adúláwọ̀ bí àti lókè òkun tá a máa yànnàná fún yín mọ yú. bẹ́ẹ̀ ni ẹ káàárọ̀ ògbólé orúkọ tèmi ni Michael Babatunde púpọ̀ láti gbogbo yín mọ̀ sí Ejolabi ẹ káàárọ̀. wàá rojọ́ yẹn lé ní lórí pápá náà ni Ejolabi ẹgbẹ́ wọ̀ yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tó ṣẹlẹ̀ sí máyì lé tó fi ṣe ségesège lórí pápá lánàá Ejolabi àmà àtòjọ́ fún yín bẹ́ẹ̀ ni ẹjẹ́ kẹsàrí wọn agbámi ètò kájọ wọn agbámi ètò Akeem aládùúgbò sí náà lórúkọ ti tèmi tí gbogbo yín mọ̀ sí Akeem Spinnet tí mo pé lẹ́ni ni màá fi ṣe kí ni màá fẹ́ mi àwọ̀ pa tó máa fi sunmi kásìkò wá tó kí rẹfúrí oró ta ní
ìyẹn yìí Ajíbọ́sẹ̀ tí gbogbo yín mọ̀ sí queen òní kíni rẹ̀fúrẹ́ orú ọmọ ọdún ẹ̀bùn wa láàárọ̀ títò níbi tí Sọ́ọ́dí Kakíbólú tó wà nínú ilé agbára VAR wa ni òun ló máa jẹ́ kí n máa ní àǹfààní àti máa wà káàkiri gbogbo ibi tẹ́ bá gbé ẹ̀rọ ayélujára yín tẹ́ gbé sí ibi tẹ́ bá tẹ̀ sí. bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ nínú ìdíje LMC kí ló ṣẹlẹ̀ ní local ní tiwantiwa láti máa bẹ̀rẹ̀ LMC wọ́n ṣe kí ni wọ́n gbọ́dọ̀ ṣe kí ni wọ́n gbọ́dọ̀ ní ètò wọ́n gbọ́dọ̀ lè rí pé àwọn fìyà jẹ àwọn ọ̀nà ní kò fìyà jẹ ta ló ní kí LMC fìyà jẹ wọn ta LMC àwọn LMC ní league management company àwọn tó ń darí bọ́ọ̀lù líìgì bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá Nàìjíríà ìyẹn LMC àwọn kò ń ṣe NFF lásán àwọn ta ló sọ pé kí ọkọ ṣe kí ni kọ́ máa fìyà jẹ àwọn club tó bá ṣe kí ni tó bá ṣe ségesège èèyàn kan ló fọwọ́ síta ẹni náà ni Victor Ezeji ìyẹn agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ikọ̀ Eyimba òun ló sọ kí ni òun ni ẹ jẹ́ ká má gbàgbé èyí pé kùdìẹ̀kùdìẹ̀ èyí tó ṣẹlẹ̀ lórí líìgì aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Nàìjíríà ká má gbàgbé èyí pé ìfẹsẹ̀wọnsẹ̀ alákọ̀ọ́kọ́ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ ṣé èyí tó ṣẹlẹ̀ ní Dípọ̀ Dínà Stadium ní ìyẹn nílùú Ìjẹ̀bú-Òde àbí ilé èyí tó tún ṣẹlẹ̀ ní Mohammed Dikko Stadium ìyẹn nílùú Katsina lọ́hùn tí wọ́n tilẹ̀kùn mọ́ ọ̀fíṣà pé ń bolo fẹ́ gbà ò lè rọ́nà gbà lọ gbogbo eléyìí kò ń ṣe nǹkan tó jẹyọ tó da ká máa ṣe kí ni kó máa jẹyọ lórí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn lórí Victor Ezeji òun wá ń jẹ́ kó yé òun fọwọ́ síta òun ní ẹ má sùn rárá nǹkan tó bá yẹ ìjìyà tó bá yẹ kẹ́ ṣe kí ni kẹ́ tètè máa fi jẹ àwọn club tó bá ṣe kí ni tí ò bá gbọ́rọ̀ sí lẹ́nu tí ò bá ṣe dáadáa tó ń ṣe ségesège tètè fi jẹ wọn kí àwọn tó kù kí ó lè ṣe kí ni kó lè serve as deterrent fún ó lè jẹ́ kí àwọn tó kù kí wọ́n ṣe kí ni kí wọ́n jókòó dáadáa Awikonko Victor Ezeji ó sọ ilé síta ká má gbàgbé wípé LMC àwọn gan fúnra wọn jẹ́ kó yé pé nínú àwọn ìfẹsẹ̀ wọn ní àwọn gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ pàápàá jùlọ láàrin Sunshine Stars àti kìíní ní Dípọ̀ Dínà Stadium ká má gbàgbé pé lọ́wọ́lọ́wọ́ bá wiki tourist ká má gbàgbé pé wọ́n sún ìjìyà wọn ò tí ì sọ ìjìyà tó tọ́ sí wọn then at the same time wọ́n dẹ̀ tún jẹ́ ká mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wọ́n sún síwájú irú eléyìí ó yẹ kó ti wá báyìí náà ó yẹ ká ti mọ̀ pé ètò báyìí ló wà lẹ̀ ìjìyà báyìí ló wà lẹ̀ nǹkan báyìí ni wọ́n máa ṣe kí ni sanction tó máa face kí ló rí sí ọ̀rọ̀ tí Victor Ezeji sọ. ọ̀rọ̀ gidi ló sọ torí nǹkan tẹ́mi kọ́ máa ní tá bá fi ojú inú tá bá fi wo ọ̀rọ̀ àjọ LMC nǹkan kan wà tó yẹ kí wọ́n ti mú lókùnkúndùn òun náà ni pé Yorùbá ní ìlú tí Yorùbá sófin kò ṣẹ̀ṣẹ̀ ṣé rí àwọn kankan wà tẹ́pẹ́ ẹ̀kọ́ ti máa wà tó yẹ pé táwọn clubs bá ṣe àbí àwọn agbábọ́ọ̀lù ń gbà míì kọ́kọ́ wò báyìí kọ́ni pé eléyìí ti rí bá tá a bá ṣe nǹkan báyìí ilé ìlànà rí tá a bá ṣe nǹkan báyìí ilé ìlànà rí òní ṣe pé bí a tó bá ṣẹlẹ̀ tán wọ́n á ṣe àmà wá irú ìjìyà wo la máa fún wọn á máa fa rògbòdìyàn á máa ṣe fakínfà ní orílẹ̀-èdè kí ní ìfa àfàsẹ́yìn fún eré bọ́ọ̀lù Nàìjíríà NPFL fìlì ìdàkejì tó yẹ kó máa rí lórí àìní òfin tó bá dá sọ́ọ̀tún lónìí wọ́n á yí sósì lọ́la so wọ́n nídìí láti mú lókùnkúndùn pé òfin wa rèé o tẹ́ ẹ bá ti ṣe òfin wà lẹ́ Awikonko there is rule and regulation there is guideline nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ilé tó ṣe ń jẹyọ bóyá ó ń rú wọn lójú ni ọ̀nà tó máa gbégbà ṣùgbọ́n ká má gbàgbé ní pápápá ẹ má fojú ṣe kíni ẹ má fi ṣe ojú ṣáájú nǹkan tí Victor Ezeji ń jẹ́ kó yé nìyẹn ìpè má fi ṣe ojú ṣáájú ìwà ìbàjẹ́ ẹ má gbà láàyè lórí pápá bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa ṣe kíni ká máa gbàbẹ̀ ká máa wọnú agbami ètò lọ kí ló tún ṣẹlẹ̀ ìròyìn jẹyọ lánàá ní ibi tí wọ́n ti sọ tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti ṣe ìdíje women CAF teams of the year team of the year ìyẹn lórílẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wọ́n ti yọ CAF women team of the year ní wọ́n wò ó gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ bó ṣe wà nínú àjọ tó ń darí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé ìyẹn IFFHS ní wọ́n ṣe kíni ni wọ́n yọ síta àwọn wo ní IFFHS International Federation Football History and Statistics ẹ̀wọ̀n ní IFFHS wọ́n jẹ́ kó yé o èyí pé nínú team of the year eléyìí tí wọ́n kà síta ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lábala tó gbìnrín ni o ní ilẹ̀ adúláwọ̀ àwọn obìnrin tó dáa jù nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nígbà tí wọ́n kà wọ́n síta mẹ́rin nínú wọn ló wá láti orílẹ̀-èdè Nàìjíríà Awikonko good one ibi tá a ti rí àṣìṣà tó ṣọ́ọ̀là ààrẹ iṣẹ́ amákanadóse ààrẹ ọ̀sìnàchí ọ̀hálẹ̀ àtúrí Ngozi Okobi àwọn mẹ́rẹ̀ẹ̀rin tá a kà síta ni wọ́n ṣe kí ni wọ́n wà nínú CAF team of the year women team of the year bí wọ́n ṣe wá nínú àjọ tí ó darí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé IFFHS bó ṣe wá ní ẹ fún ọdún 2021 òun là ń sọ̀rọ̀ ẹ kí ló ṣẹlẹ̀ àṣìṣà ṣọ́ọ̀là ká má gbàgbé ipò wà instrumental sí bí Barcelona bó ṣe win treble ìyẹn ní last season ká má gbàgbé pé Barcelona ló ti ń tukọ̀ agbábọ́ọ̀lù
lọ́wọ́ wájú fún Barcelona ni wọ́n win ní Women Champions League ìyẹn ní ọdún tá à ń sọ yìí wọ́n tún win Primera Division ní ọdún tá à ń sọ yẹn eléyìí tí dábàrà obìnrin tá a máa ń pè ní La Liga bẹ́ẹ̀ ni wọ́n tún win Copa del Rey Copa de la Reina eléyìí tí wọ́n pè ní Copa del Rey títí obìnrin bẹ́ẹ̀ ni ká má gbàgbé Nnadozie fúnra rẹ̀ ńkọ́ òun náà wà outstanding òun ṣe dáadáa nígbà tó join ní Paris FC ìyẹn ní orílẹ̀-èdè Faransé òun ṣe kí ni goalkeeper ni o ká má gbàgbé aṣọ́lé obìnrin eléyìí tó ń dẹ́rù bọ ọkùnrin ni o òun dẹ́rù bọ ọkùnrin gidigidi má gbàgbé pé Nnadozie tá à ń sọ yìí òun ti ní 6 clean sheet ìyẹn ní sáà tí a wà yìí fún Paris o ká má gbàgbé pé ní Nàìjíríà náà òun ṣe dáadáa Okobi kọ́ Okobi náà ṣe ni Okobi ṣe kí ni òun ṣe dáadáa ní Swedish eléyìí tó mú kí gbogbo wọn tí wọ́n ṣe kí ni tó wà nínú àjọ àwọn tí wọ́n mú as best team of the year fún abala obìnrin. ọmọ kan tó ń dùn mí Spinnet òun ni pé gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n mú yìí ṣé kò sí ọmọbìnrin tó mú bọ́ọ̀lù gbá tó dẹ̀ jẹ́ home base lórílẹ̀‐èdè Nàìjíríà ni tó jẹ́ home base lórílẹ̀‐èdè Nàìjíríà. Awíkókó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí mo list yẹn ká má lè rí obìnrin kan tó ń play ní home base ní Nàìjíríà tó wà ń bẹ̀. a ní ọmọbìnrin kan tó ti ń ṣe dáadáa lọ́wọ́ ó lè ṣe dáadáa ọdẹ gift àbí bẹ́ẹ̀ ni ní ṣùgbọ́n ká má gbàgbé wípé àwọn tó ṣe kíni tí wọ́n mú síbẹ̀ Monday gift kó tún lọ ṣe kíni kó túbọ̀ tẹ́ra nù ojú ṣe kíni ojú gbàgbẹ́ àwọn tó complete list ẹni pápá Awíkókó ọmọ orílẹ̀-èdè Zambia òun wà nínú bùsì wá pé òun ni coach of the year nínú abala obìnrin àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n complete 11 starting 11 ìyẹn fún abala obìnrin tó dáa jù team of the year ní ilẹ̀ adúláwọ̀ nínú 3-4-3 formation wọn àwọn ni kíni Van Wyk òun wà ń bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè South Africa Gabriel Ogene láti orílẹ̀-èdè Cameroon Tembi òun wà ń bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè South Africa ọmọ orílẹ̀-èdè Ghana Edwin Badu òun wà ń bẹ̀rẹ̀ àwọn midfielder tí wọ́n kó síbẹ̀ yẹn lọ́wọ́ wájú kan kí ló ṣẹlẹ̀ wọ́n fi Tabita wà ń bẹ̀rẹ̀ ìyẹn Chawinga láti orílẹ̀-èdè Zambia Barbara Banda òun wà ń bẹ̀rẹ̀ pẹ̀lú Asisat Oshoala àyè gift síbẹ̀ tabara àwọn mẹ́tẹ̀ẹ̀ta ta kà síbẹ̀ wọ́n á rí pé wọ́n ṣe kí ni wọ́n dá ń tọ́ gidigidi ni àbí gift dájú Asisat Oshoala. ṣé bí àwọn orílẹ̀-èdè mi lọ́rí ẹ tó play local league wọn tó wà ń bẹ̀ ọmọ Zambia ló ti ń play tó wà ń bẹ̀ ó sì jẹ́ ọmọ Nàìjíríà tó wà ń play Nàìjíríà bí àwọn lè make list kí ló ṣẹlẹ̀ sí líìgì abitẹ́mi ń lọ nìyẹn kó ṣiṣẹ́ takuntakun káfíń mẹ́ Champions League agbálọ́dún níbo ni tíìmù Nàìjíríà dé. fọ́sọ̀ ni àkọ́kọ́ rẹ̀ nìyẹn. àkọ́kọ́ rẹ̀ fọwọ́ tó gbà náà nìyẹn náà gbárí kò ṣe kó fi yàn wá jẹ ká túnra wa ṣe ń lé là ń sọ. bẹ́ẹ̀ ni ká tóra wa ṣe ń lé ìyá kí ló tún ṣẹlẹ̀ o ní pápápá ẹ jẹ́ ká máa sọ fúnra wa pé ilẹ̀ adúláwọ̀ náà la ṣe wà Awíkókó ilẹ̀ adúláwọ̀ la wà mú ń bọ̀. bẹ́ẹ̀ ni a ti dé sórí pápá padà a lọ fún break ni ẹ ti mọ̀ pé kò sí ni water break ó máa tí ó ti ń wà sí ládàra pé kó má bàa máa rẹ àwọn agbábọ́ọ̀lù Awíkókó ó fún mi ní signal ó ló ti rẹ̀ mí ó fẹ́ change eyín bùtù ẹ̀. ok àti ó ti dé yẹn sórí pápá tí wà Awíkókó kí ló ṣẹlẹ̀ ìròyìn jẹyọ Super Falcon Super Eagles là ń sọ̀rọ̀ lọ sí Super Falcon ìròyìn ti jẹyọ sí pé ìdíje AFCON ilé ìta wò lọ́wọ́ náà Nations Cup Awíkókó January 5 ní wọ́n ní Super Eagles máa ṣe kí ni a máa lọ sí camp bọ́ọ̀ tẹ̀ ń jẹ́ kóyè pé ibi camp tá a máa dé sí ní Garuwa bí ibi tó ń pè lọ́wọ́ ní orílẹ̀-èdè Cameroon wọ́n ní ibibẹ̀ yẹn ó ti wà ó ti rẹ́dì gidi wọ́n ti pàápàá jùlọ ni wọ́n ti jẹ́ kóyè pé wẹ́dà ìgbẹ̀yìn àti wẹ́dà Àbújá wọ́n súnmọ́ra déédéé wẹ́dà kan náà ló wà ń bẹ̀ èyí tó dúró nísìn January 5 ká má gbàgbé ni pé àwọn tí irú Leicester City ń sìn àwọn tó dì mú àwọn ìdìdì Iheanacho wọ́n ní January 3 náà máa release wọn so nísìn ó yẹ kí camp wa ó yẹ ká gbéra ní 28-29 nísìnyí bóyá látara pé káwọn Iheanacho lè darapọ̀ mọ́ wa wọ́n ní pé ó ti di January 5 ṣé wọ́n rí pé àtètè early preparation lọ́dọ̀ tèmi ṣé ó fẹ́ wà tó ni ká bá gbàgbé pé Ethiopia àwọn ni tíìmù tó kọ́kọ́ dé Cameroon wọ́n ti débẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí.
tó ṣẹlẹ̀ ní pé tẹ́mi wọn akọ́kọ́ níbẹ̀ ni alákọ̀ọ́kọ́ ìjẹ́ káwọn fẹ́lẹ́ kí àjọ Cameroon tó ń darí bọ́ọ̀lù wọ́n mú ṣe ètò wọn tó tọ́ tó yẹ níbẹ̀ yẹn tẹ́mi fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé Ethiopia tó tẹ̀lé rè camp tẹ́bá most of our players wọn èyí tó fi lẹ́yìn play lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì òfin bẹ́ẹ̀ pọ̀ n tó kù díẹ̀ tó máa fi dùn tó ti máa affect àwa díẹ̀ ni pé àwọn players wa tó ń play ní England tẹ́bá wo àwọn tí wọ́n play ní ẹbí ala league àbí tó play other clubs wọ́n ti gbọ́lúdé fún December but lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì ní Premiership wọn ò gbọ́lúdé wọ́n play lọ ní gbogbo season period yìí. Awikonko so kò ṣàwá nìkan. àwọn tí ó yẹ kó dé àwọn tó ti wà around kí ló dé tí wọ́n ṣe lọ sí camp ní 28 lè kó àwọn kan lọ èyí ẹ̀ lè mọ̀ pé yẹ kó kó àwọn kan lọ àwọn tó kù yẹ kó wá jẹ́ ìwọ̀n lọ́wọ́ irú Egypt máa lọ sìn àwọn ọmọ Salah ọmọ wa bá wọn ni Senegal máa lọ ní òní 30 wọn náà máa ní ọmọ wa bá wọn ni. ọ̀yá jẹ́ kí wọ́n sáré bèrè kí ní kan lọ́wọ́ Ejolabi sáré rojú ẹ̀ ní pápápá Ethiopia àwọn náà kọ́kọ́ débẹ̀ wọ́n ti débẹ̀ láti 27 kí ló ṣẹlẹ̀ ìwọ́n rí pé bọ́n ṣe kọ́kọ́ débẹ̀ yẹn ó máa fún wọn láǹfààní àti gbà ká má gbàgbé pé 2013 ni Ethiopia ti wá sí ó ti participate ní ìdíje AFCON gbẹ̀yìn ká má tún gbàgbé pé wọ́n ti gbárí o kẹ́mẹ́ bá máa sọ pé wọ́n gbárí lọ́dún 1962 Ethiopia ti ṣe kí ni wọ́n ti gba ìdíje AFCON rí lẹ́ẹ̀kan Super Eagles àti gbà lẹ́ẹ̀mẹ́ta nísìnyí àwọn ti dé wọ́n wé pé early preparation ó lè fún àwọn ní easy key ó lè jẹ́ káwọn ní result wọn ká má gbàgbé àwọn tí wọ́n tún kó lọ àrùn COVID-19 gbogbo wọ́n sáré lọ ṣe àyẹ̀wò kan rí pé ara wọn ṣe kí ni ó pé pérépéré náà sì early preparation ṣó lè jẹ́ kí Ethiopia àfojúsí kò pẹ̀lú àwọn tí wọ́n lè sọ pé ó lè gba ìdíje AFCON ṣùgbọ́n bí wọ́n ṣe rí pé wọ́n tètè ṣe prepare wọ́n gbáradì láti ilẹ̀ yìí ṣó lè fún wọn láǹfààní láti gba ìdíje AFCON. wẹ taba wo gẹ́gẹ́ bí Awikonko ṣe wí wọ́n lè gbà ṣẹ́gẹ̀t wọ́n lè gbà based on pé wọ́n prepare fún but taba wo àwa ní Naija àwa náà lè gbà but nǹkan tiwa ẹ mọ̀ bá ṣe tètè dé yẹn ó ní advantage tó máa fún wọn alákọ̀ọ́kọ́ wọ́n ní sìn wọ́n ti jẹ́ kọ́ mọ̀ pé àwọn agbábọ́ọ̀lù ọ̀hún kan wọn lárùn COVID-19 ju ẹ tó máa pẹ́ débẹ̀ létà tó máa ṣe tẹ́sán ká eléyìí ní díẹ̀ kó má lọ da selection rú kárí pé wọ́n tètè dé wọ́n ti tètè mọ̀ pé eléyìí náà COVID-19 o ká tètè wá sọ́ọ̀bù tá a máa lò fún nǹkan báyìí o ìyẹn ló fi dá kó tètè máa dé káàmpù nìyẹn but èyí tí wọ́n tètè dé òní kó gbà o torí gbà mí àwọn tó hòsẹ̀ tó jẹ́ nùlù wọn gan pàápàá gan wọ́n lọ wá gbà nípa mi tó ẹ pẹ́ tó yẹ̀sẹ̀ dé láti ta ló máa gbà àmọ́ tí wọ́n bá tètè débi kan á tètè mọ́wọ́ ọbẹ̀ ní onílé. bẹ́ẹ̀ ni tó bá tètè débi kan á tètè mọ́wọ́ ọbẹ̀ ká má gbàgbé pé Ethiopia tó débẹ̀ òun àti Cameroon ni wọ́n ṣe kí ni group Cameroon ibẹ̀ ló wà òun àti tó bá ti di on the 9 January 9 tí Cameroon bá fẹsẹ̀ wọ́n sẹ̀ pẹ̀lú Burkina Faso ìyẹn lọ́wọ́lọ́wọ́ tó bá dago ní aago 5 tó bá dago 8 ìyẹn fún aago ti Nàìjíríà ní Ethiopia àti Cape Verde wọ́n máa ṣe kí ni wọ́n máa jọ wà kó àwọn wo ni Cape Verde lọ́dọ̀ tiwa a máa pè ní Cape ṣùgbọ́n orúkọ wọn Cape Verde ni o àwọn bó ṣe kí ni bí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bó ṣe máa lọ nìyẹn ó yá pápápá ẹ jẹ́ ká gbéra láti bẹ̀ kí ló tún ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Cameroon lọ́wọ́lọ́wọ́ báyìí o ìyẹn àti mọ̀ pé countdown 12 days to go ó ti kù ọjọ́ 12 péré ká ṣe kí ni kí díje AFCON bẹ̀rẹ̀ ẹgbẹ́ afọ́n ti fọ̀hún síta ìyẹn akọ́nimọ̀ọ́gbà fi dí ẹ wá ìyẹn ti Super Eagles kí ló sọ síta òun lóhun ní sleepless night òun lóhun tí ẹ lé sun òun òkùnrin mọ́ kí ló dé tó rò ṣekú máa rí koko ṣé àní lọ fún ní sleeping pill báyìí òun ti lóhun òkùnrin mọ́ òun ò lè sùn bẹ́ẹ̀ lọ ni orí fọ́ òun kí ló fà á lẹ́ torí fọ́ ẹgbà fún òun ní team selection ni òun lòun ti ẹ̀ wò expectation ìyẹn àfojúsùn àwọn ọmọ Nàìjíríà òun ti lágbára jù gbogbo wọn lọ sọ pé Nàìjíríà ló máa gbà àwọn ọdẹ gbọ́dọ̀ rí pé àwọn gbà lóòótọ́ báwo làwọn ṣe bá gbà kí làwọn máa fi gbà báwo làwọn ṣe máa ṣe lórí pápá òun ni gbogbo eléyìí tó ń jẹ́ kó o má lè sùn nìyẹn selection ẹ̀ òun ní ẹ̀dì kìíní pattern ẹ̀ òun ní ẹ̀dì kìíní òun ní kìíní òun ní goal táwọn sẹ́ẹ̀tì òun ní ẹ̀dì kìíní nísìnyí ta ló máa fún ẹgbẹ́ afọ́ ní paracetamol báyìí. kí oògùn afọ́n kó fún ara ẹ̀ lọ́kàn balẹ̀ ọ̀rọ̀ à ń dárúkọ oògùn àbí olóògùn kan ṣe kíní kọ̀ọ̀kan nìkan tó wà nílẹ̀ yìí kó má fúnra ẹ̀ ní pressure because gbogbo nǹkan tí ẹ̀ bá ṣe láàyè no matter how you expert tí ẹ̀rù bá ti wà ń bẹ̀ o lè má lè deliver so ṣé wọ́n sọ pé ẹ̀rù ló ń bá àwọn ni àbí àwọn ọmọ Nàìjíríà tó ń bá àkẹ́ tó ń sọ pé kọjá kókó wọn lọ like someone like me now ṣe fẹ́ dójú tì mí ni kó jọ kó torí Ọlọ́run kó farẹ̀ balẹ̀ selection problem ẹ tó bá rí kó ti wà available kó má fọ́ forúkọ ẹnìkan gbá bọ́ọ̀lù ní club kan kó má fọ́ fún star ẹ tó bá rí kó fit ní training òun the style tóun fẹ́ gbá ó lè ṣe fóun ní kó lò because result ẹ̀ òun ló máa fi yéèlì kì í ṣe àwọn player. ó
òyà ní pápá àwọn àti ṣe kí ni àwọn àti tọkọ létí àwọn orílẹ̀-èdè Europe la wà báyìí sìn Awikonko kí ló ṣẹlẹ̀ ìròyìn jẹyọ wọn ní Chelsea èèyàn kan ló sọ bẹ́ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ Global Soccer Award ni wọn ní Chelsea ikọ̀ ìgbà agbábọ́ọ̀lù Chelsea lọ́kùnrin àwọn ni wọ́n ṣe kí ni wọ́n fún ní best club of the year ká má gbàgbé wípé nígbà tó ń ṣe ìdíje Ballon d'Or Chelsea náà fún ní club of the kini club of the season eléyìí tó fà á tó fi mú àwọn ọmọ players Chelsea tí wọ́n pọ̀ rẹpẹtẹ tí wọ́n wà nínú tí wọ́n ṣe náà nominate wọn ká má gbàgbé lábala ọkùnrin àti lábala obìnrin àwọn mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣe kí ni nínú ikọ̀ ìgbà agbábọ́ọ̀lù Chelsea ni wọ́n nominate for different award ìyẹn nínú ìdíje Ballon d'Or eléyìí ńkọ́ ló ń ṣe ká máa kárúkọ wọn ní Eduardo Mendy wà ń bẹ̀ ká tún máa kà èèyàn kan ní kí n sọ síta owó ń ṣẹ́jú sí mi òun ní Kante ńkọ́ N'Golo Kante wà ń bẹ̀ òun tún sọ fún mi òun ní Jorginho wà ń bẹ̀ òun ní kò tí tán òun ní mo fi Marina sí ta ló ń jẹ́ Marina kò ń ṣe Marina ti kó Marina Grasnokova ni o bẹ́ẹ̀ ni òun ti ṣe kí ni àwọn tún sọ fún mi wọ́n ní kò tí tán wọ́n kà lọ wọ́n ṣàka gbogbo wọn wọ́n pe mọ́kànlá wọ́n ní ká má gbàgbé tí wọ́n bá dáa tó ni àtọkùnrin àtobìnrin wọn ò lè ṣe kí ni wọn ò lè jẹ́ club of the year nísìnyí Chelsea ni ṣé wọ́n rí pé lọ́wọ́lọ́wọ́ báyìí Chelsea wá jẹ́ kó yé pé àníkàn tó ń sọ ẹsẹ̀ a máa túnṣe kí ni ìwúrí ló jẹ́ fún wa a tún máa túnṣe lẹ́lẹ́ǹkejì ṣé wọ́n rí pé award yẹn Chelsea deserve ẹ̀. tó bá pélé tó fún wọn wọ́n deserve ilé tó fún wọn as a club of the year ilé tó fún wọn náà ni ilé tó fún club of the year wọ́n deserve ẹ̀ yàtọ̀ sí pé wọ́n gba Champions League àwọn obìnrin wọn náà gbé dé Champions League fún ẹ̀. And now I'm one of them. So àwọn dáìtì wọn náà dẹ̀ try so wọ́n play nítorí ẹ̀jẹ̀ kó convince àwọn èèyàn ní pé team tí a ti gbójú kúrò lára ẹ̀ kó ti down ẹnìkan kàn dé under 4 months ó dẹ̀ change. Chelsea lè tutù ṣe. so akọ ènìyàn lèmi ò wá lè fi gbogbo ẹnu sọ ọtí tó bá ṣe tọ́lá other clubs náà sùn tẹ bá fọ́ọ̀mù Chelsea ní ìsìn ojú táwọn èèyàn tó gbé tó fi kọ́ sí ojú tẹ̀bi fi wá búùtù mi ni ó ṣe yín gangan báyìí ni. Àwíkòkò búùtù ẹnu fi ń gbá bẹ́ẹ̀ ojú tó fi wo Chelsea tó ra wọn aráàlú máa bá wa dá sí ìwọ ló sọ bẹ́ẹ̀ ojú tó fi wo Chelsea lọ́wọ́lọ́wọ́ ṣé Chelsea tí wọ́n rí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n lè gba ìdíje EPL. Ìdíje EPL yẹn slim gan tí Chelsea bá gbà nítorí pé jẹ́ football Man U right off. ọ̀yá báyìí jẹ́ kí n ju fún ẹ kí ló ṣẹlẹ̀ lánàá lórí pápá Manchester United. a sùn lánàá ni òróró ó ti sùn gbẹ́ni wá ni. kò ń ṣe gbẹ́ sùn ẹja yìí ni ìjà tó jà lórí pápá lánàá Newcastle wọ́n fi àjùlọ wọ̀nyí wọ́n ṣe kí ni wọ́n ṣe ń gbé. because wọ́n wá draw yẹn 3 points ká ní mo wà ní àjọ FA England máa kọ́ 3 points fún Newcastle. wọ́n sọ pé àwọn ṣì lájẹ sílẹ̀ ṣé torí pé eléyìí tẹ̀tẹ̀ tún nílẹ̀ tẹ̀. a nílẹ̀ bọ́ normally Newcastle yẹn kò easy fún wa láti nù. kí ló dé tó ṣe é sí ta ni Newcastle kò ń sọ pé kéré football tó bá ti pé wá rí Man U tó bá ti rí Chelsea Man U agbára Man U tó bá rí Chelsea ló wà lórí tébù Mazini Alassane Mazini kánú Chambers gbogbo wọn ni wọ́n ṣe kí ni wọ́n ní injury tí wọ́n tẹ̀ tún play dáadáa nínú fẹsẹ̀ wọn ká má tún gbàgbé wípé Newcastle wọ́n ń play àwọn Joe Willock ní St James Park ó yẹ kó nà ipa ni ó dún ẹdí ó lánàá ẹ má wọlé àwọn mú máa fi jà sọ́jọ́ wájú. dafragnic lánàá kan tí mo rí bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ kò sí pattern torí mi ò rí nǹkan tó gbá mi ò rí pattern wo ni máa yù ń gbá mo fẹ́ kí máa yù ó yẹ jẹ́ kí Ejolabi sáré sọ ní pápápá. ó ní pressing football àgbélẹ̀gbà kàmájọ lọ sẹ́yìn àná yẹn kò yé wa. bọ́ọ̀lù dúró lẹ̀ lánàá ni ọ̀sẹ̀ ìgbélẹ̀ gbà bọ́ọ̀lù dúró lẹ̀ kámáfẹ́lẹ́ sọ gbogbo àjọ máa yù pé àwọn kan ṣe mistake torí Radonic wọ́n rò bóyá akọni mọ̀ gbá ni kò kí n ṣe direct call. akọni màá gbà ní Leipzig ní 2018 akọni màá gbà ló ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kó tó lọ síbi bẹ́ẹ̀ àti ìgbà tó tún kúrò ń bẹ̀ sporting director ni ló ń ṣe. ká máa wá player ká máa scout player gidi ẹ̀yọ́ mọ́ máa yù èmi kan ló sọ bẹ́ẹ̀ ó scout yín lọ́wọ́lọ́wọ́. ó yà ẹ̀dá ọ̀pọ̀ láti wá dá sórí ètò wa ní pápákọ̀ 08056131009 08056131009 kí lè máa bá wa dá sí láàárọ̀ ti tòní ẹ jẹ́ ká máa fi yé pé Chelsea wọ́n fún wọn ní team of the year club of the year ṣé wọ́n merit yẹ. ẹ káàárọ̀. orúkọ yín. orúkọ mi ni simple láti gbé. mọ yú. mọ yú ló kọ́ pé o. mọ yú. ọmọ yú. kí ló ṣẹlẹ̀. sẹ́yìn ló máa gbà. èmi náà lè gbà. ṣọ́nà wà ní tọ́fọ̀. ṣọ́nà wà ní tọ́fọ̀. ẹ máa wọ́n tọ́fọ̀. tálẹ̀ máa lé kúrò bẹ́ẹ̀. ṣé máa wọ́n tọ́fọ̀. ṣé Chelsea ló máa kúrò. ó yẹ sáré ní ìmọ̀ wọn tíìmù tó máa tọ́fọ̀ yẹn tí sáà bá parí. Hello.
hello oya ṣé kí ni ó máa rí iṣẹ́ Chelsea ló máa kúrò bẹ́ẹ̀ àbí Liverpool tí ẹ fẹ́ kọ́ nẹ́ẹ̀mù Arsenal ló máa kúrò bẹ́ẹ̀ ok Ejolabi top 4 bójú bí wọ́n ṣe rí pé tí líìgì bá ti fẹ́ parí lé nìyí o àwọn èrò ló máa wà top 4. Man U máa wọ top 4. ibi tí ó máa difficult dárúkọ ó máa difficult number 1. tẹ́wọ́n ní kẹ́mi tó máa fún Man City or Liverpool. ẹ kàn tó lẹ́yìn fẹ́ ok mo fún I give it to Liverpool. 1 Man City oya Chelsea ok ọmọ akula ni mi àti Arsenal ẹnì kẹrin Man U náà ni màá fún. hello kí ló ń bọ̀ wọ́n. hello engineer Yemi. oya engineer Yemi club lẹ́ support. Barcelona Barca. ẹ ti ra player lánàá láti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City Dani Alves náà dẹ̀ máa sáyìn fún yín ní January as in officially wọ́n máa forúkọ ẹ̀ síwèé ṣé ẹ rò bí pẹ̀lú Ferran Torres ẹ rà pẹ̀lú Dani Alves ẹ lè ṣe kí ni ẹ lè padà sí òkè La Liga. bẹ́ẹ̀ bàbá Barcelona ti máa sáyìn bíyà. kí lẹ wí. Barcelona ti máa sáyìn bíyà ẹ̀sìlẹ̀sì àgàdá bẹ́ẹ̀ yẹn ti wà bẹ́ẹ̀. kẹ́ ẹ sáyìn player márùn-ún tẹ bá sáyìn player márùn-ún ṣé ẹ lè kúrò ẹ lè gba líìgì La Liga nọ́mbà 7 lẹ wà o. àrà àdìgbà La Liga tó fún ọ̀dà máa wọ̀. top 4 lè máa wọ̀ ó yá ní pápápá Chelsea club of the year ṣé wọ́n merit ẹ̀. Chelsea ò lè jáde jù wọn. no ṣé wọ́n merit ẹ̀ wọ́n fún wọn ní club of the year 2021. ẹnu ọjà kúrò ń bẹ bẹ́ẹ̀ ni lọ́dọ̀ ti tèmi ẹ jẹ́ ká máa sọ ẹ jẹ́ ká máa ṣe kíni ẹ jẹ́ ká máa dóòlà pẹ́nu ní pápápá Chelsea wọ́n merit ẹ̀ bójú wo iye ti tèmi ìyẹn fọ́dún 2021 tíìmù tí wọ́n bá ṣe kíni tí ó pé pérépéré ìyẹn ní Europe lọ́hùn Chelsea ni o nítorí pé kíni wọ́n bá kíni. hello last caller. hello ta ló wà bẹ́ẹ̀. hello Awikonko ẹ káàárọ̀. ẹ káàárọ̀ kí ló ń kọ yín. mo ní àpàlàjọ ẹgbẹ́ ẹgbẹ́ máa ṣe púpọ̀ ẹ̀. àmín. kí ló ń kọ yín. orúkọ mi ni SPT ọdún ayọ̀ láti gbòòdìjọ. ok oya club lẹ support. Chelsea ni mo support. all blues. Chelsea. all blues. for life. Chelsea nǹkan tí wọ́n fún wọn yẹn. Club of the year Chelsea merit yẹ. wọ́n merit yẹ. nísinsìnyí mi ò rò pọ́n lè gba league but wọ́n á wọ top 4. all right ẹ ṣe gan. ẹ ṣe. ó dàbí olólùfẹ́ gidi nìyẹn wọ́n ṣe kí ni wọ́n sọ tọ́ ọmọ Chelsea máa ń sọ tọrọ wọ́n ọjà Awikonko tó láwọn ọmọ Chelsea máa ń sọ tọrọ. ó yà ní pápá Awikonko àwọn olówó lórí ẹ̀rọ ayélujára kí wọ́n sọ ẹ bẹ́ẹ̀. kí Kabiru Saheed Ajibode àti ní latest update fún UFC báyìí bọ̀lágbára Ọlọ́run lọ́la ó dàbí ẹni ẹ̀rọ ìkìjà wọ́n fún yín ní UFC update ṣé kí ni join Akeem Spinnet pẹ̀lú àwọn ọkọ̀ ìyẹn tó bá di lọ́la nítorí ẹ̀kẹ́ mọ̀ nínú UFC. oyè láyọ̀ oyè wọlé Musa wọ́n kí ẹ Akeem Spinnet Awikonko Ejolabi wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun òṣèbírísí Saheed Ajibode Musiliu Salahu Abdulhakeem Fatai Ọlámìjí Fakọyà akínyìn pẹ̀lú Wálé Fádèyí bàbá àdúpẹ́ Olúwaṣeyí Ezekiel èèyàn mi gidi nìyẹn thank you very much adèkí Afeez Bada gbogbo ọlọ́run darapọ̀ mọ́ wa. ó lè wọlé Musa mi náà ṣe kí ni mo ń kí ẹ torí pé gbogbo contribution yín gbogbo ẹ̀ láṣẹ kí ni la máa ń gbọ́ la máa ń rí la máa ń múlò bẹ́ẹ̀ ni ẹ tún sọ síta ní pé Liverpool will never walk alone ṣe kí ni ń gbé so kí ló máa ṣẹlẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lẹ́ni Arsenal Wolverhampton Wanderers wọ́n ti postpone Crystal Palace and Norwich Southampton Tottenham Watford àti West Ham níbi tí Leeds United pẹ̀lú Aston Villa wọ́n ti postpone yẹn náà ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lónìí nìyẹn ká má gbàgbé Tottenham Hotspur tí gbogbo wa ṣe kí ni tí àfojúsùn Anthony Conte ó ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́ má gbàgbé pé kò tí ì padànù lẹ́nu láti gbà tó ti débẹ̀ ó ṣe kí ni lọ́wọ́lọ́wọ́ tó bá tún ti gbéra tí tó bá ti mú tí Tottenham bá na Southampton ìyẹn lónìí Arsenal nǹkan a máa ṣe kí ni a máa júbà fún Tottenham ni torí pé Tottenham máa padà sí ààyè ẹ̀ ó fẹ́ lọ fún Champions League ni ẹ jẹ́ kájọ máa wò Ejolabi ní Man U kò dárúkọ Tottenham ó ní bẹ́ẹ̀ ni bó ṣe máa lọ lé nífẹ̀ẹ́ yẹn lónìfẹ́ wa àwọn ọlọ́wọ́ ọdún ẹ lọ ṣe kí ni ẹ lọ ṣe bẹ́ẹ̀ nítorí ẹ mọ̀ pé ìkọ́tà bá sọ ń bẹ̀ púpọ̀ nínú ẹ̀ a lè ṣe kí ni a ní ìfọwọ́sọ̀nà pé máa wá Arsenal Wolverhampton wọn ní a ní àǹfààní àti máa fi gbàgbága Crystal Palace Norwich ẹ lọ gbé Crystal Palace winner draw ní pápá pàtó tí àti Southampton gógó ló wà ní máàcì yẹn àti under 3.5 máa wà ń bẹ̀ Watford àti West Ham bí mo ṣe rí o ẹ má gbàgbé wounded lion ní West Ham wọn láti gbomi ewé
gbòòrò sójú Watford West Ham x2 ní win or draw fún West Ham ní lọ gbé bẹ́ẹ̀ yẹn bá a ṣe sọ síbẹ̀ tẹ̀ síbẹ̀ máa rí pé kíni máa padà máa rẹ́rìn kò ní jù báyìí lọ lórí ètò bẹ́ẹ̀ ni tó bá tún di lọ́la pàdé wa ní Lagbo Sport Awikoko ní pápápá just pápápá. ẹ̀yin ará ilé tẹ̀ ń darapọ̀ mọ́ ẹ má gbàgbé láti máa gbé polówó ọjà yín wá sórí ètò Lagbo Sport ká máa fẹ́ lè yí sign out fún yín láàárọ̀ tó bá di aago 8:30 lọ́la kẹ́tù darapọ̀ mọ́ wa Ọlátúndé Ọmọkalẹ̀jẹ́ yín náà ní tẹ̀ mọ́ sí Alábí Awikonko. ó yá máa yín. ẹ̀yin alẹ́ ẹ̀sùn ga dúpẹ́ lọ́wọ́ yín ọ̀la. bẹ́ẹ̀ ni super sub Sodiq Akínbólú owó wà lára wa tá a ṣe kí ni tá a máa darapọ̀ mọ́ tá a máa dágbére fún pé ẹ ṣe tẹ̀tẹ̀ sí wa lórí ìkọ́ni tó gba Lagbo Sport lẹ́tọ́ bẹ́ẹ̀ ni Dynamite náà wà ń bẹ́ ọ ẹ má gbàgbé aránṣẹ́ ni kó sáré lọ kó kíní ẹ wá kó lọ lóòdù ẹ dáadáa nítorí pé kí ni ẹ rántí pé Manchester Barcelona wọ́n ṣe kí ni. olúwa kẹ́mi náà wà lẹ́ agbára. olúwa wa ṣàbọ̀dù kẹ́mi ló ń bá wa ṣàbọ̀dù láwọ̀ rí wàá tó máa bọ́ sórí pápá tó bá ti lè wọ́ ṣòkòtò pépé bẹ́ẹ̀ ni yèyé Ajíbọ́sẹ̀ òun yẹn tí gbogbo wa mọ̀ sí queen òun ni rẹfúrí oró láàárọ̀ ti tòní bẹ́ẹ̀ ni tó bá tún di lọ́la ẹ̀ ní àǹfààní àti máa darapọ̀ mọ́ wa God bless Nigeria ó dàbọ̀.